واحد أحد فرد يا صمد لا إله إلا الله الله أكبر واحد أحد فرد يا صمد لا إله إلا الله الله أكبر واحد أحد فرد يا صمد لا إله إلا الله الله أكبر واحد أحد فرد يا صمد إذا شاء الله يعشق ذكره على بنا هذا لا إله إلا الله As-salatu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Èrè tí ẹni kó dá mi lóhùn rẹ̀ kì í ṣe pé mi ò sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Ẹgbẹ́ kẹta. Sallallahu alayhi wa sallam. Ọjọ́ ti lọ púpọ̀. Mo sì wà lọ́dọ̀ student. Èmi èyí fẹ́ ṣàkóso rárá fẹ́ nìkan. Ṣùgbọ́n ní bá dọ́dọ̀ student mo tún máa ń síríọ̀sì díẹ̀ ju tara yòókù lọ torí pé nínú ẹni tí ó nídìí kẹ́ síríọ̀sì pẹ̀lú wọn náà ní student wà. Gbogbo tó wù mí kí n lò níbi tí mo dúró yìí ìṣẹ́jú mẹ́wàá bọ́bẹ́ kí n tètè wọlé lọ kí má gẹ́rì tó káwa mọ́ kí n fẹ́ kí wọ́n máa dún rárá tọ́ra àwọn èèyàn ti pé síbi tí wọ́n wò wá sí. Ọlọ́run kò ṣe dáadáa fún àfáà wa tí wọ́n pè wá. Àmín. Ẹ bá ń sáámi fún wọn. Àmín. Ọlọ́run níjó jẹ́ àṣemọ. Àmín. Irú yín kọ́ ni ní jókòó kí n farabalẹ̀ ń bẹ̀. Tẹ́ ẹ bá ti rí i tí mo rorò níbi ìjókòó kan wọ́n á rò pé owó lè rà nínú. Tó bá ti rí mi tí mo rorò níbi kan wọ́n ń taka wọ́n á rò pé owó yẹn ló gbé mi jókòó. Àmọ́ ẹjọ́ tí àwa wà báyìí kò yẹ wá tó báyìí gaskiya tó wà mẹ́nu Ọlọ́run wá ní kọ́ yẹ èyí tó báyìí ó túmọ̀ sí pé ẹ̀yin ń bọ̀ á ju àwa lọ nìyẹn àbí ká jòkó jẹ́ ká tètè gbà kó tó dìgbà náà àwa náà withdraw àwọn kan kó fi dì ní àwọn kan wà withdraw àwa náà Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín àfàwà Sirajuddin kọ́ Ọlọ́run níjà túpà náà kú àfà mi kò ní bàjẹ́ fún yín àfà mi kò ní bàjẹ́ fún yín àfáàwà tí wọ́n ṣe rọ́ìdù yìí mo fẹ́ràn yín púpọ̀ tọrọ ẹjọ́ tí wọ́n á dúpẹ́ wọ́n jọ ọ̀rẹ́ mi kan tí ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ ọ́ gbé kalẹ̀ púpọ̀ àwọn yìí ò ní lọ ẹ jókòó àfáàwà inshallah àfáà dáadáa ara yín balẹ̀ gan àna ọlọ́run bá yín. bàbá oníláwà ní Sheikh Ibrahim Iyas lórí Allah ta'ala rẹ̀ bàbá Shamsul dá ayé à mọ̀lá náà níjẹ́ báwọn
Ọlọ́run ó jẹ́ kí dáadáa yín ó máa pọ̀ sí i. Àmín. Mo kí ọ̀rẹ́ mi ní àfa àti ọ̀bẹ̀lẹ̀gbẹ̀ yìí o àánú Ọlọ́run gbà yín. Àmín. Ẹ̀yin àfa wa tẹ̀ wà níwájú Ọlọ́run ní ṣe ilé rẹ̀ gbogbo yín o. Àfa wa tí wọ́n ṣe rọ́ọ̀yìd ẹ̀ẹ́dúró náà lìsánù sọ́ọ̀lì yìí ẹ̀ kàn ní ẹ̀ dúdú ni ẹ̀ dúdú kọ́lọ̀ yín ló dúdú ìmọ̀lẹ̀ wà lára yín. Téèyàn bá jókòó ní wọ́n á sẹnu bèrèbèrè tí wọ́n bá sí mẹ́lẹ̀ láàrin àwọn oníwò pẹ̀ méjì. Ìwọ kọ́ sì sọ fún wa pé mẹ́lẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ àwa láàrin tó ló ju ìwò fọ́. Ẹ̀sìn ìwọ náà ó ṣe dáadáa fún yín. Ẹ jókòó. Àmín. Mo fi ìtìyín kí gbogbo àwọn afá mẹ́rin lára 10 minutes náà mẹ́rin níbí nù. Nọ́ọ̀sì kan wákà kan. Mo wá kí ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin ní okò ẹ̀sìn dáadó mọ̀ bá yín o. Àmín. Má kẹ́yìn obìnrin ẹ̀sìn ẹ̀ lálùbáríkà. Àmín. Bẹ́ẹ̀ láti rí àwọn ọmọ àfa tí wọ́n jáde lẹ́ẹ̀kan tí wọ́n sọ̀pọ̀tù wọn àtẹ̀yìn yòókù náà ọlọ́wọ́ jẹ́ lálùbáríkà. Àmín. Wọ́n nílẹ̀ rest in peace mọ́ picture yìí kí wọ́n lẹ̀ mọ́ department yìí. Àmín ya Allah. Ẹ sábẹ́ dáadáa. Bá a wí wákà yìí mo fẹ́ fi yin Ọlọ́run ni tí n bá ti wí tán yìí sì ṣe náà sí ẹyọkan á máa lọlé. Ẹni tí ó yí pé kò tiẹ̀ dá kan kò wóbi tó ń wá salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Assalamu wa rahmatullahi wa barakatuh. Àìlọ́lọ́run lajú báyé. Àìlọ́lọ́run lajú báyé. Àṣàṣì ayé bọ́sọ̀gbọ̀n bọ́sọ̀gún. Kò sí tó lè ṣe bí kàdàrá bá gbé yẹn o. Ọba lágbára làwọn gbóòsùbà fún o. Àjọsọ ni ọ̀tọ̀ níbi ń pọ̀ farabalẹ̀ pọ̀ ọ̀tọ̀ níbi tá a dúró. Èyí tí àwọn mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé ìbà fọ́lọ́run ọba tí ò ní kú. Ìbà fọ́lọ́run ọba tí ò ní kú. Òkìkí ọlá tó lè dé tó lè tú. Kò sọ́ba bí rẹ̀ yálà ṣàánú. Tètè wá kẹ́mi torí mo gbà ẹ̀ gbọ́ ọ̀yá. Ìbà fọ́lọ́run ọba tí ò ní kú. Ìbà fọ́lọ́run ọba tí ò ní kú. Ọmọ ìṣẹ́ni tí ò ní. Ìgbé ọlá kò lè dé tó lè tú. Kò sábà bí rẹ̀ yálà ṣàánú. Tètè wá kẹ́mi torí mo gbà ẹ̀ gbọ́. Ìbà fọ́lọ́run ọba tí ò ní kú. Ìbà fọ́lọ́run ọba tí ò ní kú. Òkìkí ọlá tó lè gbé tó lè tú. Kò sábà bí rẹ̀ yálà ṣàánú. Tètè wá kẹ́mi torí mo gbà ẹ̀ gbọ́. Ìbà fọ́lọ́run ọba tí ò ní kú. Ìbà fọ́lọ́run ọba tí ò ní kú. Òkìkí ọlá tó lè dé tó lè tú. Kò sábà bí rẹ̀ yálà ṣàánú. Ètè wá kẹ́mi torí mo gbà ẹ̀ gbọ́. Èyí tí mo wá wí tó nílé lẹ́ẹ̀kan mo wá gbọ́. Àìlọ́lọ́run lajú báyé. Àìlọ́lọ́run lajú báyé. Àṣàṣì ayé bọ́sọ̀gbọ̀n bọ́sọ̀gún. Kò sí ohun tó lè ṣe bí kàdàrá bá gbé yé o. Ọba lágbára lèmi kò sọ̀rọ̀ fún. Àìlọ́lọ́run lajú báyé. Àìlọ́lọ́run lajú báyé. Àṣàṣì ayé Bọ́sọ̀gbọ̀n bọ́sọ̀gún. Kò sí ohun tó lè ṣe bí kàdàrá bá gbé yé o. Ọba lágbára lèmi kò sọ̀rọ̀ fún. Bí bá ń dá wákàtí tí dùn tó lè ọ̀ lè rí múlẹ̀ kan náà torí pé méjì títí wá ó súpà púpọ̀. Gbọ́ kọ́ ọmọ wí lásán báyìí kútúbà ni o ọ̀rọ̀ kútúbà lèmi sọ di wákà o. Àìlọ́lọ́run lajú bá oṣó. Àìlọ́lọ́run lajú bá jẹ́. Àṣàṣì ayé
bọ̀ náà. ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ ẹ̀yin ọmọ iléèwé ẹ̀ wá bì etí yín mélòó ṣe méjì ni kí lẹ fi ń gbọ́ ẹ má gbàgbé bẹ́ẹ̀ ti fi lé sí o sóníjọ́ ló ti kú òléwu pẹ̀lú owó tó ná àti wàhálà tó wá ṣe àwọn kan tẹ̀lé ọ ni pé bọ́ọ̀lù ọ̀rọ̀ oníbọ̀ọ̀rẹ̀ ìwọ ni kò púrúfù wọn rọ́ǹgì kí ló wá ní púrúfù wọn rọ́ǹgì àbáwọ̀ dáadáa ará ìlú yìí alẹ́ ìmáàlú wàlẹ̀ àmàlú sọ́ọ́líhù kò sí tó torí ẹ̀fẹ́ ní education kọjá kó o ṣe ríire ọ̀dẹ ríire mo fẹ́ gbé ọgbà yìí alẹ́ ìmáàlú wàlẹ̀ àmàlú sọ́ọ́líhù kùmá sírù hayatika tayyiba farus alehima wá sí tó alìímánù kó ní bìlífù wípé èmi náà lè ṣe ríire bí lágbájá ti ṣeun alìímánù kó ní bìlífù wípé nílé wa ìyá tá ń jẹ màá yọ wọn kó mbẹ ẹgbọ́n tó lóyìnbó ni àwọn tó lè ṣe náà làwọn tí wọ́n bìlífù pé they can do it ìwọ ọmọ bílẹ̀ ti rí àti pé ọ̀wá skul olówó kìí ṣe gbogbo ìgbà lówó máa sọ olówó ọmọ olówó dolówó wọn kó fọmọ wọn gbà mí yóò sì ra bọ́n wọn kó fọmọ wọn gbà mí yóò sì fi ra drug ẹ̀yọ́ mẹtálíkà tá a jọ jókòó àlì ìmánu kó ní bìlífù ìgbésẹ̀ náà dá wáyé àmàlù sọ́ọ́líhù kó o wá jẹ́ kí iṣẹ́ ẹ̀rí ọmọ ìtọ́wọ́ rẹ bọ́ má ya ọmọ àlè ní skul ọmọ ńlọkọ káàkiri iléèwé ìwọ ọmọ tó yẹ pé fẹ́bì níyà rẹ gbé délé ọkọ wáyé àmàlù sọ́ọ́líhù ìwọ ń bá yẹn sùn kí ìwọ tọ́jà pé bàbá rẹ kó tó rí obìnrin fẹ́ wọ́n wẹsẹ̀ fún ọwọ́ ń gún wọn kí oníwọ̀ gúdù tó ní mo ti gúdù mo ti jẹ fúdù kọ́ lọ jẹ sọ́fánẹ́sì ló kù. àlèyé mẹ́nu bìlífù wípé nílé wa màá gbé wọn dìde ẹni ọba ní ní ọkàwé àsìkò ẹni ọba ní ní òní máa kọ́ máa gbé egun kó wá sí tán ẹ dákun torí Ọlọ́run nígbà tó examination malpractice ọwọ́ àṣìṣe ibi tán tí wọ́n bá rí tí wọ́n bọ́ ọ lẹ́kọ̀ọ́ àmọ́ kò kúkú burú náà níṣì ẹ̀yin obìnrin tẹ̀mí máa ní sí nìkan lérí afẹ́fẹ́ tó jẹ́ síkírìtì òun náà ní kí nínú èyí méjèèjì sẹ́rí ìtọ́wà lókè òun ó ti di àkórí kiri kan bá kiri kan èsè bí kíni ti wà protected tó wà covered bọ́lọ̀ ti cover rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni ká ẹ máa cover ọ̀hún èsè tẹ́ ń gbé síta ẹ wá ń gbé síta tó di watermelon kẹsẹ sọ̀rọ̀ níwọ̀n tó yẹ pé ìyá rẹ tó bá fẹ́ múra lójú bàbá rẹ yóò tún kẹ́yìn báyìí bàbá rẹ nípa ọkọ rẹ yóò tún ṣe báyìí ọlọ́mọdé àṣírí lórí TikTok alẹ́ bí ìjẹrin náà ni mo ní orúnkún mi jẹ́ kí n tẹ kíní ìdí ẹ̀ kí n tún ṣe ṣẹ́ nígbà tí wọ́n wù báyìí wàláhì ó sì yọ mú kan báyìí ọba sáré sí báyìí orí tẹ́lẹ̀ ọkàn ṣe bí tó orí ni wàláhì bí mo ti rí inú o mo wá lọ profile ọmọ ẹ̀ mo wá rí tó lọ ìjáàbù mẹ́ mo wá gbọ́ pé sàlámù àlékún ọ̀rọ̀ wà kí n tiẹ̀ gbé pé sọ́wọ́ ló nídìí kábọ̀ wá àwọn èèyàn tó fọ́ lọ́wọ́ èyí tó ń ṣe yìí ò dáa mí tí wọ́n ń sẹ́ndì mẹ́ ẹ̀yin náà lọ sẹ́ndì èsì ẹ̀ bá bẹ́ẹ̀ wọ́n reject ẹ̀ wọ́n ní ilé send message ẹ̀ tọ́lá àwọn ti suspend account ẹ̀. ìwà ń bẹ lójú ọ̀run dọ́là ní ẹ̀ gbogbo ìgbà tí kálukú máa ń kọjá tó ń rí ọ̀yàn rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run sì máa dà yóò máa dànù wò kí má fi kún ti ṣe. kí ẹ fẹ́ mú bẹ́ẹ̀ social media tọ́ba ayé láyé tó sì sún ọ̀pẹ́ fi sáyé ọba fẹ́ ba tiẹ̀ jẹ́ lérí ẹ̀ kó tó lọ. àlìmánu torí pé láìkì kí wọ́n fọ́lò rẹ ṣé ẹ rí àwa táwọn èèyàn fọ́lò rẹ kẹwàá béèrè wèrè ti fọ́lò wa wèrè ti fọ́lò wa wọ́n gbé eré pé kí wọ́n fọ́lò yín bọ́ ọ bá pọ́pùlà dáadáa ó rí eléyìí burúkú fọ́lò rẹ ẹni tí ń fọ́lò yín tí ń bú yín nígbà tó pọ̀ wọ́n bú yín kí ní fọ́lò yín sí
ẹ̀yin ọmọbìnrin wọ̀nyí ẹ má torí láìkì ẹ má torí followers ẹ má torí share kẹ ẹ wá sọ̀rọ̀ ayé di nǹkan kí nǹkan nílé ìwé tán ẹ wá kà yìí àbílẹ̀ ké wá bíbí iṣẹ́ kó lè bá a tún ayé yìí ṣe ni èyí ṣe tẹ ẹdẹ́bẹ̀ tán tí wọ́n ń ba ayé yìí jẹ́ òun kí ń ba ayé yìí jẹ́ ilẹ̀ ń ba ayé ara yìí jẹ́ o àlìyí márùn kó o ní bìlífù pẹ̀lú ọlọ́run ọba ìpè tó bá ṣe náà ni ó ṣe é ṣe kó o ní bìlífù pẹ̀lú ọlọ́run ọba pé n ti ń bá ọlọ́run ní mú wa ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé kó ọmọ bẹ́ẹ̀ ni èrè tọba ti rí báni wọ́n lẹ amadu sọ́ọ́líhu iṣẹ́ rẹ jọ́mọ tọwọ́ rẹ bọ̀ má fẹ́ ọ̀gá torí máàkì má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ tọba ti ṣe bẹ́ẹ̀ ọmọ àṣírò ọ̀yà àti kàtọ́ yìí bá ìmánì àti sẹ́rẹ̀ òun làṣírí ìgbésí ayé tó ti ṣe ríire fáàrùs àlèyìnbá ìyá aṣojú kòkòrò kó ní méjèèjì mo ti parí wá sí nìyẹn. wá sí parí. ọba ní ìmọ̀ ṣe dìde kó o fi kún fún un. ìka bẹ́ẹ̀ ló mọ ní ká ẹ dìbò. àkọ́kọ́ ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì iná ìníṣẹ́ rẹ ìgbàgbọ́ ni irú bẹ́ẹ̀ ṣe dáadáa bìlífù ara rẹ bìlífù ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ni pé má ṣe tí ọlọ́run ọba yóò fi kọ́ ọ́ torí kọ́ ọlọ́run ọba àgbà ọ́ làwọn ìyá rẹ àti bàbá rẹ ní ṣe wàhálà fún ọ tí kò tó wà sí ni. èyí dá wa ká a máa lọ lé. sẹ́yìn ti pa owó tẹ́lẹ̀ ọyẹ mọ̀ bọ̀ wá bá ń gbé bó ti lè wù kó rí bá a bá láwọn èèyàn tí wọ́n ń ṣe báyìí fún wa ń jọ náà inú owó tó ń dùn jù báyìí lọ yóò tún dùn jù bẹ́ẹ̀ lọ sọ́ọ́ bá ń gbé wákà sẹ́yìn máa ń gbọ́ wákà wá dáadáa èyí tẹ̀mí fẹ́ lọ sí mo ti dàgbére fáwọn kan kò sí jà ìwà táwọn lọ tù wá ká àbòsí tán ṣe lẹ́yìn àwa mà ló pọ̀ ìyẹn ló sùn mí tó jẹun sá ṣé kí n bá yín lọ bẹ̀ ẹ fẹ́ bẹ́ẹ̀ kò sí ọba tó ní mí ló ń gbé mi lékè ìka ẹ̀dá ọ̀fẹ́ ọ̀nà lọ sọ lè tẹ̀lé mi báwọn ọba ṣe bàbá ṣe tó bá dùn tọ́ da ọgbòwò ẹ̀yin ọmọ skul ọ̀dà kí èyí tá a bá yìí ṣe yìí wọ́n pèpè fún ká bá yín sọ̀rọ̀ ṣé kò dábàá òun lùsì kí n máa wéṣà àsìkò yìí kẹ́mẹ́ dìde mẹ́mi lérí ní ṣé mo máa ti ṣe nù àwọn tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ tí wọ́n ò disappoint yìí ẹjẹ́ ayé wọn sí. La ilaha illallah Allahu la ilaha illallah Muhammadur Rasulullah An-Nabi la ilaha illallah la ilaha Muhammadur Rasulullah An-Nabi la ilaha illallah. Mo dágbére fáwọn ẹ̀gbọ́n èsì já ìwà dáhùn lóòótọ́ wá ká. Mo ti dágbére fáwọn ẹ̀gbọ́n èsì já ìwà dáhùn lóòótọ́ wá ká. Àbòsí tó ń ṣe lẹ́yìn àwa máa ló pọ̀ ìyẹn lóṣù mi tó yẹ̀wù sá ó ti sá. Dáná béèrè fáwọn nìkan èsì já ìwà dáhùn lójú ọ̀gá. Èmi ti dá béèrè fáwọn nìkan èsì já ìwà dáhùn lójú ọ̀gá. Àbòsí tó ń ṣe lẹ́yìn àwa máa ló pọ̀ ìyẹn lóṣù mi tó yẹ̀wù sá. Abáṣáájú ìgbà tí mo gbọ́ pé ń kú mi lẹ́yìn ìfọ̀rà wúlé kò pọ̀ sí. Ìgbà tí mo gbọ́ pé ń kú mi lẹ́yìn ìfọ̀rà wúlé kò pọ̀ sí. Èmi tí mo ní ìnáwó gbogbo níta èmi tí mo ní ọba ti pa ó ti yá. Ìgbà tí mo gbọ́ pé ń kú mi lẹ́yìn ìfọ̀rà wúlé kò pọ̀ sí. Ìṣẹ̀kọ́ ìgbà tí mo bá pẹ̀lú mi lẹ́yìn ọ̀rá àbúrẹ́lẹ́
àwa tá a wà nínú òwò àníkà ẹni tí lè ní ọ̀gá wa pa láéláé. ẹkún mi ọ̀rọ̀ wẹlé ìgbòho tí ó wà lẹ́yìn ara wẹlé ìgbòho tí àwa tá a wà nínú òwò àníkà ẹni tí yóò ní ọ̀gá wa pa. Odìlẹ́jì ó kú ohun tí mo ní tó omi láyà ìlọ́lọ́run tó bèbè o. Ohun tí mo ní tó omi láyà ìlọ́lọ́run tó bèbè o. Bí kàkẹ́ bá ń fọwọ́ sọ̀yà kò ń nígbà ọba tó dá mi náà gbà mí pa. Ọbẹ̀ ká máa rí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ fàyà. Ohun tí mo ní mi láyà ọlọ́run tó lè dúró. Ìkàkà bá ń fọwọ́ sọ̀yà kúrò nígbà ọba tó yà mí ní ọgbà nípa. Ohun tẹ́yìn ní ìtò òyìn láyà ìrọ̀lọ́run tó lè dúró. Ìkàkà bá ń fọwọ́ sọ̀yà kúrò nígbà ọba tó dá yìí ní ọgbà ìpa. Ẹ̀sìn náà. Amarawa ọba tó ní wà ló ń gbé wa lékè ìka ẹ̀dá fẹ́ ọ̀dùn lọ. Ọba tó ní mí ló ń gbé mi lékè ìka ẹ̀dá fẹ́ ọ̀dùn lọ. Àìrí wa mú lọ sọ̀rọ̀ ẹ̀sẹ̀ lẹ́yà ìwọ̀n bá ń fẹ́ mú bà wá jẹ́. Ọba tó ní wà ló ń gbé wa lékè ìka ẹ̀dá fẹ́ ọ̀dùn lọ. Ọba tó ní wà ló ń gbé wa lékè ìka ẹ̀dá fẹ́ ọ̀dùn lọ. Àìrí wa mú lọ. Òtó bẹ́ẹ̀ orí ní kálẹ̀ yà inú ti ń dé. Wọ́n fẹ́ ṣe díẹ̀díẹ̀. Sẹ́gbọ́n tí ọba tó ní wà ló ń gbé wa lékè ìka ẹ̀dá ọ̀fẹ́ ọ̀dùn lọ. Ọba tó ní wà ló ń gbé wa lékè ìka ẹ̀dá ọ̀fẹ́ ọ̀dùn lọ. Àìrí wa mú olùsọ̀rọ̀ ẹlẹ́yà ìwọ̀n bá ń fẹ́ mú bà wá jẹ́ o. Ọba tó ní wà ló ń gbé wa lékè ìka ẹ̀dá ọ̀fẹ́ ọ̀dùn lọ. Bàbá tó ní wà ló ń gbé wa lékè ìka ẹ̀dá ọ̀fẹ́ ọ̀dùn lọ. Àìrí wa mú olùsọ̀rọ̀ ẹlẹ́yà ìwọ̀n bá ń fẹ́ mú bà wá. Asálàmù aláìka o. Ẹ̀bá rí bí mo hàn mọ́ ẹ̀sálàmù sàlẹ̀bí o. Mo sì lọ́kọ̀ Muhammad. Àmàbẹ́dú Muhammad o. Àbí ìlà ńlá ni. Sọ̀bí ìyá ńlá ni o.